ẹja fèyí kọ́gbọ́n lálẹ́ òní lábala kóòtù lọ́kọláya. Kóòtù lọ́kọláya tòní nílé ẹjọ́ tá a lọ nílùú Èkó níjọba ìbílẹ̀ Erékùṣù Èkó. Ó ní olúwa mi ẹ tú ìgbéyàwó òun àti ìyàwó òun ká. Ó ní fìtínà tí ẹ̀dá kan ni látìgbà tí òun ti fẹ́ ní ọdún méje sẹ́yìn lẹ̀mí òun ò ti fẹ́ balẹ̀ mọ́. Ẹ̀mí òun fẹ́ bọ́, ojoojúmọ́ ìjà níbi kíni nǹkan. Kí lòun ṣe fún kò yé òun. Òun béèrè títí tí kò sọ̀rọ̀. Òun fẹjọ́ ẹ̀sùn àwọn òbí ẹ̀ kò yí padà. Ọmọ kan ṣoṣo ló sì wà láàrin àwọn. Ẹ tú àwọn ká o. Ìyàwó náà wà ní kóòtù. Ó ní olúwa mi tí kì í bá ṣe ọ̀rọ̀ ìwé ìkọ̀sílẹ̀ tí ọkọ òun wá já, òun ti ní kò sẹ́ni tó máa bi òun léèrè nǹkan tóun máa dá lóhùn tóun fi máa dá sẹ̀ríà fún. Ṣùgbọ́n báyìí olúwa mi òun ṣetán láti sọ̀rọ̀. Èpè ló yẹ arákùnrin onírọ̀ yìí. Ààrẹ kóòtù ní kó má sọ bẹ́ẹ̀ mọ́. Ó ní ẹlẹ́tàn elétekéte lọ́kọ òun fún láyé òun torí ìfẹ́ àtọkànwá lòun fi fẹ́. Nígbà tó máa fẹ́ kò síyàwó lọ́dọ̀ ẹ̀. Òun sì bí léèrè, ó lóun ò fẹ́yàwó rí débi pé òun ò bímọ. Olúwa mi bóun ṣe wọ inú ìgbèkùn ìfẹ́ nìyẹn o. Olúwa mi ó tó ọdún 4 lẹ́yìn ìgbéyàwó àwọn ní ọkọ òun pé òun lẹ́yìn tí àwọn kó lọ sí sáìtì àwọn. Bẹ́ẹ̀ owó òun ló pọ̀ jù nínú ilé yẹn o. Lọ́kọ òun bá ní ìyá alágbájá ọ̀dàkọ̀ ọmọ ẹ̀. Ìyáálé rẹ̀ ó lóun wò pé kí ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹni tó bímọ 2 fóun àwọn jà ní má bínú. Bóun bá sọ fún ọ ò ní fẹ́ fẹ́ òun. Ó tíráfù ńgbà táwọn jà, travel out. Ṣùgbọ́n ní ìsìn àwọn ẹbí ti bá wọn parí ẹ̀. Ó ti bẹ̀ òun kó sì mọ̀ wò ó, ara rẹ̀ ti balẹ̀. Wọ́n ti parí ìjà. Ó fẹ́ máa wá sílé lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Yóò sì máa dé síbí torí àwọn ọmọ ẹ̀. Yóò kó àwọn ọmọ rẹ̀ wá. Ọmọ bá ń tọ́jú wọn. Nǹkan ẹni ìdí méjì kí ló bí ni. Má bínú ló bá dọ̀bálẹ̀. Bí òun ṣe sọ pé kò jọ́ báyìí ló bá ní àwọn jọ dá owó pọ̀ tán fi ra ilẹ̀ yìí ni, ìyẹn ilẹ̀ táwọn jọ dá owó pọ̀ kọ́ ilé sí. Àjọ ralẹ̀ kíjà ò tó dé. Olórí òun fò lọ. Látìgbà yẹn lòun ti fi sáyé ẹ̀. Kò sọ fóun pé òun níyàwó tàbí bímọ. Ṣebí tó bá jẹ́wọ́ ìwọ̀fún nìtẹ́lọ́rùn. Lóòótọ́ obìnrin ìdè o. Ìgbà tó dé òun ò bájà, òun pa wọ́n tì. Wọ́n jọ ń sunú yàrá kan náà. Ojú òun rí rẹ́dẹ̀rẹ́dẹ̀. Tó bá fẹ́ kóun máa lọ òun ti ṣetán olúwa mi. Ṣùgbọ́n kó dá owó òun tó wà lórí ilé yẹn padà toró lóun àti ìyáálé náà jọ dáwó ralẹ̀. Òun ò sá lè gbélé kúrò lórí ilẹ̀. Mílíọ̀nù 9 ni. Ó fi ìwé tó fi yá owó ní microfinance hàn àtàwọn rìsíìtì èròjà ilé tó fi rà àti bí wọ́n ṣe sanwó fáwọn òṣìṣẹ́. Ààrẹ kóòtù bá ọkùnrin náà wí púpọ̀. Ó jẹ́ kó mọ̀ wípé ìwà ọ̀dàlẹ̀ ló hù. Ó sì fi ojú ìyàwó rẹ̀ rí rádaràda. Ó wá kọjú sí ìyàwó pé yóò pe ẹjọ́ míì lórí ọ̀rọ̀ owó yìí ni o. Ó yàtọ̀ sí ẹjọ́ tó pè tí ọkọ pè fún ìtúká. Ó tú ìgbéyàwó náà ká. Ó sì sọ bí ọkọ ìyàwó ṣe gbọ́dọ̀ bá tọ́jú ọmọ ọdún 4 tó wà lọ́wọ́ ìyàwó rẹ̀ níwọ̀n ìgbà tí àwọn méjèèjì tí wọ́n ti sọ pé àwọn ò ṣe mọ́ wọ́n jáde.